takasusu adéwọlù lórí hadith ismail hadith ẹ múrú ẹwà wọ́n máa sọ pé yìí ni ìgbà kí lẹ fẹ́ tán sọ àwọn tó ń bàjẹ́ nìyẹn wọ́n yìí ni ẹni tó sọ pé ẹ̀yìn mi ni kó bọ́ta kó sọ tiẹ̀ orí béèrè tó béèrè a máa ń pè é ní muhadith àni muhadithu mọ́kàzì ló ti muhadithu báwo ni ọ̀gbọ́n ní pé wọ́n ní muhadithu wọ́n kàn kàn ni so a ní muhadithu wọ́n kàn yẹn ni ẹni tá pè ní muhadith yóò lè sọ lọ́wọ́nú tíra musalal hadith tó wà sàn arábíà wa à ń kà bẹ́ẹ̀ ni sàn mọ̀lánà ṣe kádàmù ló ṣe àwọn náà ṣe so àwọn oyè muhadith ẹni tí yóò nínú ilẹ̀ Yorùbá tá wà yìí kò sí muhadith kò sí àwọn nǹkan ní Ìlọrin a lè rí wọn bí a ṣe pé wọ́n mọ̀ hadith gidi débi tá a lè pè wọ́n ní muhadith ala sabili al-misal bàbá kan wà tó ń pè ní jabata radiyallahu ta'ala anhu muhadith náà àmọ́ lásìkò tá a wà yìí èyàn ó fọwọ́ ká lásìkò tá a wà yìí láwọn tó ń ké takasusu adéwọlù lórí hadith ismail hadith ẹ múrú ẹwà bẹ́ẹ̀ni a ní rí bẹ́ẹ̀ni ìbòdẹ̀ ni azari ni ló ti ṣe tán kì í ṣe pé ẹ fọwọ́ tí o jáde ẹ ti ẹrọ mi kọ́ so gbogbo nǹkan tó jọmọ́ hadith tó jọmọ́ gbogbo kìíní àti nǹkan tó fi tu àti tó fi gbogbo ẹ̀ ló kọ́ bẹ́ẹ̀ni àti nasi àti mọ̀ọ́dúnwín àti tahlili so mo kọ́kọ́ fi fèsì ìbéèrè yẹn but kó wá ṣẹ̀ṣẹ̀ wá béèrè béèrè. technicality ti jáde nínú béèrè ó ti mọ̀ pé professional ẹni tó yọ̀ yẹn. kutubu turas naam. nínú ẹ̀yà ẹ̀sìn wọ́n bí kílẹ̀ Al-Qur'an sọ̀rọ̀ ìbò Imam Bukhari ọlọ́lá ọ̀dọ́ àná ẹ ti sọ fún wa pé mẹ́ta mẹ́rin ké wípé àwọn kankan bẹ́ẹ̀ tó pé sí àkíyèsí káwọ́ kó mọ́jà bùkún fẹ́sìn ó lè dá fún wa kó gbà wá láàrin kó tó di báwọn kẹ́sìn wọn kò síbẹ̀ wọ́n ti tún àwọn tí wọ́n ti ṣe ìwé nígbàdúgbò lẹ́ka tó sì rí láti ti bẹ́ẹ̀ gbogbo ayé lóde níjọ́ náà láwọn tó sì ìmọ̀lẹ̀ lára wọn ìlàyé ogun tó wà bẹ́ẹ̀ ló mọ́ kátàkátà nígbà táwọn sọ̀rọ̀ Al-Qur'an ni ó mọ́ nǹkan kan gbọ́dọ̀ lọ́kọ́ bẹ́ẹ̀ nǹkan gbọ́dọ̀ kún ogun tó sì wà bẹ́ẹ̀ lọ́láfíà nígbà táwọn ọ̀rọ̀ wá débi kan táwọn àbùkù kan jáde tó fẹ́ máa tabẹ́sẹ̀ táwọn rí fáwọn pé ń bẹnu Bukhari tàbá sọ̀rọ̀ kankan bí wọ́n ní kò lálàáfíà ṣé torí bàbá Mudeerul lọ sọ ní àbí ọ̀làlàáfíà wọ́n ní bẹnu sọ Bukhari wọ́n ní ẹ̀yẹ ọ̀dà lóòótọ́ kò lálàáfíà ń bẹnu Bukhari àbọ̀ kò lálàáfíà ṣé ń jọ́ta bá ti sọ tí ó ń ṣe déédéé fẹ́ nu tiwọn yẹn gbogbo tí bẹnu sọ Bukhari máa dà àmọ́ jọ́ta bá ti sọ tí wọn ò fẹ́ wọ́n rí báwọn kan bẹ́ẹ̀ tó ní ìdàtúnṣe lóòótọ́ kí ló ṣe ojú tó rọ́ọ̀sì tí máa gbé jọ Monday tí ó di Tuesday tí wọ́n ní àwọn kéékèèké kan wá bẹ́ẹ̀ lóòótọ́ tó bá jẹ́ ìwà lọ́sọ̀ ti pé padà ta ní ń tọwọ́ bọ̀ àgbà ìṣẹ́ àgbègbè sínú ilé. èyí tó ṣẹlẹ̀ ní pé gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ni kutubu turas yẹn ọ̀rọ̀ méjì ni ti hadith ni mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ń bì ẹni tó bọ́ta tó ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn onímọ̀ àhàláàtì tó lè fi sọ̀rọ̀ ẹ̀sìn kò ní irinṣẹ́ kò sì ní tó certify yẹn pé kọ́nà wá di máìkì mú. al-ilmu bit-talaqqi akramakumullah àkọ́kọ́ nìyẹn bit-tadrij wọ́n ń gbọ́ hadith ní sọ Buhari ẹlòmí ò ká kò dẹ̀ nímọ̀ ẹ̀ wọ́n lè lọ hálíkọ̀ kan nǹkan tó bá yọ fún ni nǹkan tó bá yọ fún òun náà ni ó ti gbọ́ tító so wọ́n dẹ̀ ti sọ fún nínú hálíkọ̀ yẹn pé sọ Buhari o asahhul kutub ba'da al-Qur'an ẹ̀rì mọ́ adálà tí wọ́n ṣe láàrin ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ èèyàn. bẹ́ẹ̀ni akramakumullah kò sí ọ̀rọ̀ kan tí èèyàn kan lè sọ tí ò ní lábùkù nù Allahu akbar afal-Qur'an Allahu akbar bẹ́ẹ̀ni báwo lẹ́sẹ̀ lè wá ṣe tààdùlù ẹ̀ pẹ̀lú al-Qur'an ni pé asahhul kutub ba'da ọjọ́ láti máa fi wọn Al-Qur'ani bẹ́ẹ̀ni ìyẹn ni
so ẹni tán yọ àdìsí fún bí ọmọ sanawula ìdádìí wa ni wọ́n wà ń tà dírí wọ́n á yọ arba'una bastiyya fún so náà ti di aládìsí ni bá ti àwọn ogójì tó ti di muhadith ni rárá àti dewúlá wọn gbèmí àtò àdìsí fún so akramakumullah bẹ́ẹ̀ ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kútùbù turas ó wà nù àwọn gbogbo tíra tafsiri tó bá rí akramakumullah kí lẹ́ẹ̀ pé Ibn Kathir Sawi Bagawi Zamakhshari bẹ́ẹ̀ tó lórí kótóbi Alusi ṣe wá rí àwọn tíra yìí ẹni tó ní tó fẹ́ ṣe tafsiri tó jẹ́ àfọ́ ní tafsiri Sawi nìkan ló máa mú dání bẹ́ẹ̀ dẹ̀ ni tíra yìí kọ́ ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n fi ń tú Sawi yẹn hadith ni àti Israiliyat tí mo sọ yìí wọn lòun fi tú al-Qur'ani yẹn tó wá ṣàlàyé síbẹ̀ ọ̀rọ̀ kan náà ni wọ́n tú akramakumullah ẹ bá dọ́dọ̀ Ibn Kathir Suratul Fatiha ló fẹ́ kí o òun ló kénu Sawi yẹn ọ̀tọ̀ ní bí ó bóun ní òtítù òun náà sì kó hadith dání ọ̀dọ̀ bá lọ Zamakhshari Fatiha tó tú nínú kíní tó tú òun ó tú fún ẹ àmọ́tọ̀ ní bóun ó ti tú hadith kọ̀ọ̀kan orúkọ kan òun ni ó mú tí ó máa sọ bẹ́ẹ̀ni sàn àmọ́ ẹ̀yìn nínú onítẹ̀fsírì Zamakhshari yẹn balaga òun ló pọ̀ bẹ́ẹ̀ni ní ọmọ sọ wọ́n pé ọba wọ báyìí ọba wọ báyìí ọba wọ báyìí nǹkan báyìí ló máa tú nǹkan báyìí ló máa tú ẹ̀rín pa nígbà kan kìràátù sábẹ̀ mo lódìdí tíra ẹ̀ èyí tó yá sí pé orin ni látòkè délẹ̀ ìwọ tó wá wo Zamakhshari tó ti ní lọ́dọ̀ tó ń ṣe kíní tó bá ń sọ lẹ́dọ̀ ẹni tí ò ní ìwíkú wo ló wí ìkékúké wo ló ń ké lójú tiẹ̀ létí ẹ̀ àti ò ká gbogbo rìwáyàtì kò ní kò bẹ́ẹ̀ ni tẹ̀sí ìwò tó ni àwọn ìdádá mú tẹ̀sí ìdásí tó bá rí kò tọ́ bí so irú yẹn tá a bá lọ ìtàn a mú wá lóríṣiríṣi ọ̀dọ̀ àlùsí àkídà a mú wá lóríṣiríṣi àlùsí yẹn bẹ́ẹ̀ ni sàn Ruhul Maani àwọn Ṣíà tó ń lò bẹ́ẹ̀ ni so ọba lọ gbogbo etí mò ń wí oríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ ibi àwọn kútùbù àwọn furaṣù táwọn wí nìyí kúrútọ̀ bí ọ̀tọ̀ ní tí ó máa tú rìwáyà oríṣiríṣiríṣiríṣi níbi ìtàn mi lápèjúwe nígbà tí mo sọ̀rọ̀ Auraya ẹlòmíì pé kíní bolo ti rí kíní kan fi hàn wá kíní kan fi ṣe kíní wọ́n kàn display ignorance ni wọ́n display ignorance with flexibility with flexibility murakabu complexity so ètò ìdáàbò lójú ni pé èmi ò ní bọ́ta kí n sọ̀rọ̀ kún kí n má lẹ́rìí ó jẹ́ kìtàbù rásì rárá mi ò sọ kìtàbù rásì alhamdulillah ẹ̀ ń bolo ti rí kíní kan ó nìyẹn o kíní kan ṣe rí sọkúsọ tó máa sọ mo lè sọ fún mo lè ṣe kíní fún gbọ́ bí ní gbangba kó sọ kí n ju microphone lẹ́fẹ̀ẹ́ ibi tí mo bá dé ní so continue káì bẹ́ẹ̀ ni so ìyẹn tójú ẹ bá tó tíra dáadáa àwọn tó ń bọ́ta tí wọ́n rí pé kíní yẹn ojú wọn ò tó wọ́n dẹ̀ fi hàn ayé pé ibi táwọn mọ́ nìyí
aláìmọ̀kan ni wọ́n. bẹ́ẹ̀ ni because ọba ti ń display ignorance àìmọ̀kan nìyẹn. aláìmọ̀kan lè ká máa wọ́n ran. Never argue with stupid people. má bá aláìmọ̀kan jà má bá jiyàn. They will drag you down to their level. bí ẹlẹ́dẹ̀ ni ẹlẹ́dẹ̀ bá yóò kó ẹmẹ́rẹ̀ báyìí níbo lòun ń gbé tẹ́lẹ̀ nínú ẹrẹ̀ ni yóò kó ẹmẹ́rẹ̀. And then beat you with experience. Experience tóun ní nínú àìmọ̀kan nínú ra bẹ́ẹ̀ ni òun ni ó máa wá lò. bẹ́ẹ̀ ni inú ra ò sì bá ẹni ọlọ́gbọ́n kò bá lára mu. Akramakumullah. Kí Ọlọ́run kí ó jẹ́ àrí bàbá pẹ́. Ẹ sọ̀rọ̀ fún wa wípé níbi ọ̀rọ̀ àbòsí àti déédéé àti dọ́gbandọ́gba ẹ láwọn kan wà tó jẹ́ tó bá dẹjọ́ ìgbà kìámà gbogbo nǹkan tó bá wù kó ṣe ó máa jò kanlẹ̀ bí táyà ni bí táyà mọ́tò. Mùfúlísù ni. Akramakumullah. Ǹjẹ́ àwọn mùfúlísù yìí ó ní bí yẹn ṣe dá wọn mọ̀. Akramakumullah. Ànábì júwe sallallahu alaihi wasallam. níbi ọ̀rọ̀ ẹnu wàá dá wọn mọ̀. Akramakumullah. níbi ìwà Akramakumullah. wàá dá wọn mọ̀. Akramakumullah. Muflisuna salasa. Salasatun mẹ́ta ni wọ́n. Kalbu sayd. Orí ajá tó fi ń dẹdẹ. Wal bakhil. Ahun òun lówó lọ́wọ́ ó ní nǹkan. Wal mubtar. Àtẹni tá ń sọ̀rọ̀ ẹ̀ lódì. Ẹ ti sọ̀rọ̀ èèyàn lẹ́yìn. So mẹ́tẹ̀ẹ̀ta ni muflisu ni. Akramakumullah. Àwọn muflisu yìí. Kalbu sayd. Orí ajá tá fi ń dẹdẹ. Yanfa'u li ghayri. Yadhhab wa yazhab sayduhu. Yóò pẹran. Yóò máa yelhas. Yóò máa mí fi ahọ́n yóò máa yóò yọ ahọ́n dìrò yóò máa mí hẹlẹhẹlẹ. Lórí ẹran tí ò ní jẹ. Ẹlòmíì ló pé fún. Allahu akbar. Ó ṣiṣẹ́ fún. So gbogbo iṣẹ́ tó ń fẹ́ ṣe fún yàn àfún rẹ̀. Akramakumullah. Ló bá dijọ́ gbé dàlùkì àmọ́ ẹlòmíì ní ó jèrè. Wal bakhilu yajma'u al-mala wa yazhabu maluhu li ghayrihi. La ilaha illallah. Ahun yóò máa kówó jọ ẹ má bà mí nà ẹ má bà mí jẹ ẹ má bà mí. Tàbá náà yóò dínkù kò ní lè ná fún rẹ̀ àmọ́ ó kó o jọ ṣé yóò bẹ lọ gbére kò ní bẹ lọ gbére ó kó o jọ kalẹ̀ fẹ́ lómi ni tí ó ná fún ló bá ná lẹ́yìn òun yóò máa ṣe sáàbù ẹ̀. wal mughtabu yaghtabu an-nasa wa tadhhabu hasanatuhu li ghayrihi. La ilaha illallah. So ìwọ́n tó ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ó bí mùfúlísù nìyẹn. Akramakumullah. Gbogbo tó ń kójọ ní dáadáa fún kò ní bá àwọn kan bẹ̀rẹ̀. La hawla wala quwwata illa billah.